but mo mọ̀ pé èèyàn ni wọ́n ń jẹ. Èèyàn ni wọ́n ń jẹ. Bẹ́ẹ̀ ni mi ò mọ̀ bóyá wọ́n ń ta part but mo mọ̀ pé èèyàn ni wọ́n ń jẹ. Èèyàn ni wọ́n ń jẹ. Bẹ́ẹ̀ ni torí ṣe náà máa ń dáná lójoojúmọ́ lálaalẹ́ yẹn tó bá ti pààyàn ẹnìkan kan náà máa ń pa wọ́n máa jẹ oúnjẹ yẹn tán kílẹ̀ tó mọ́ torí pé wọ́n pọ̀ àwọn coastal motor tó máa ń lò tẹ́lẹ̀ yẹn òun ni wọ́n ń lò òun náà máa ń lò wọ́n dẹ̀ níbi 3 nínú compound yẹn so bí wọ́n ṣe pọ̀ tó náà ni wọ́n ṣe máa ń ṣe bóyá àwọn kan bóyá wọ́n ti jí wọn gbé tán wá dára wọn àbí bóyá wọ́n kàn kóra wọn ní group bẹ́ẹ̀ yẹn tí wọ́n fi pọ̀ bẹ́ẹ̀ yẹn ni I don't know me understand but èèyàn wọ́n máa ń jẹ. Ilé tá à ń sọ yìí ilé ńlá ni o kò ṣe ilé kékeré rárá ilé ńlá tó ní palace tó ní ààfin ńlá ni. Yẹn nínú ilẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní step yẹn scalloping ni wọ́n fi ṣe bí wọ́n ṣe ṣe bí scalloping ni ibẹ̀ lè máa ti mọ̀ wípé underground lè wà. Tẹ bá wà nínú ilé yẹn gan tẹ bá ń wò kẹ́ máa ti mọ̀ pé ibi tẹ́ wà yìí kò ń ṣe ìta gbangba tí gbogbo ayé wà. Stamp yẹn la máa gbà tá a máa fi bọ́ síta gbangba táwọn èèyàn wà. Ilé yẹn tóbi kò ń ṣe ilé yẹn nìkan náà kọ́ síbẹ̀ wọ́n kọ́ bíi mini estate ni but glass ni everything. Tẹ bá wà ń ta ẹ máa rí àwọn tó wà nínú ilé but tẹ bá wà nínú ilé ẹ ní rí àwọn tó wà ń ta. Ṣé mọ̀ pé téèyàn bá wà nínú ilé ló yẹ kéèyàn máa rí àwọn tó wà ń ta ẹni tó wà ń ta kò yẹ kó rẹ́yàn tó wà nínú ilé but bó ṣe ṣe ilé yẹn ẹni tó wà ń ta ló máa rẹ́ni tó wà nínú ilé ẹni tó wà nínú ilé ò ní rẹ́ni tó wà ń ta. Mo fẹ́ tí n bá bù pọ̀ jù àbí tí ò bá kéré mo fẹ́ lè lò tó 7 months àbí 8 months lọ́dọ̀ wọn. Èmi ni ẹni náà tí wọ́n jí gbé tí mo bára mi nínú àjàlẹ̀ ní ìlú tí wọ́n ti ń pa ènìyàn ẹlẹ́ran ara tí wọ́n dẹ̀ ń jẹ. Nítorí náà ẹ máa bá mi ká lọ torí pé ẹ máa gbọ́ ohun rìnrìn lẹ́nu mi nǹkan tẹ́ ẹ̀ tí gbọ́ rí ẹ gbọ́ lẹ́nu mi lénìí. Àwọn nǹkan tí mo fẹ́ sọ lénìí ó jẹ́ nǹkan kan tí mi ò tí ì sọ fún ẹ̀dá Ọlọ́run kankan rí kò sẹ́nì kankan tó tí ì gbọ́ lẹ́nu mi rí. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo ẹ̀yin ará ilé kí ẹ bá mi wo interview yìí láti ìbẹ̀rẹ̀ dópin. Orúkọ mi ni Tèmítọ́pẹ́ Andy. Èkó ni wọ́n bí wa sí. Mo lọ sí iléèwé àkọ́bẹ̀rẹ̀ mi ní ìlú tí wọ́n ń pè ní Ẹyẹkọṣẹ́ ní Ìdíròkò ní ọ̀nà Ìdíròkò iléèwé àkọ́bẹ̀rẹ̀ mi mo lọ síbẹ̀. So nígbà tí ibẹ̀ náà ni mo ti ṣe tán girama mo wá padà wá torí pé ní gbogbo ìgbà tí mò ń sọ yìí kò ń ṣe ọ̀dọ̀ bàbá mi ni mò ń gbé. Àwọn òbí mi ìyá tó bí mi ò gbọ́njú mọ́ wọn ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá mi ni mò ń gbé. So ní gbogbo ìgbà yẹn ó ti wá wù mí nígbà tí mo pé ọmọ ọdún 20 years ẹ má bínú pé mi lè rí Yorùbá yẹn sọ rẹpẹtẹ 20 years so ọkàn mi ń fa bàbá mi láti jẹ́ kí n lọ sọ́dọ̀ bàbá mi. Mo sọ fún mọ́mì mi pé mo fẹ́ lọ sọ́dọ̀ bàbá mi. Ní táìmì yẹn ni second born ẹ̀gbọ́n mọ́mì mi yẹn ṣe ìyàwó so wọ́n wá láti sọ pé ọ̀dọ̀ wọn ni mo máa lọ gbé. Mo lọ gbé bẹ̀ ibẹ̀ ni mo wà oúnjẹ ni ẹ̀gbọ́n mi yìí ń tà so èmi ni mò ń bá wọn dáná tí mò ń bá wọn ṣe a lot of things tó yẹ kí n ṣe. Ṣùgbọ́n ọkàn mi ń fa bàbá mi wípé ó yẹ kí n lọ sílé kí n lọ bá bàbá mi. Mo kúrò níbẹ̀ mo sọ fún àǹtí mi mo ní mo fẹ́ lọ lé ní December kan wà mi ò rántí gbogbo àwọn ọdún yẹn rẹpẹtẹ mọ́ but nígbà yẹn a fẹ́ ṣe ọdún ní Christmas mo wá sọ fún wọn pé mo gbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀gbọ́n mi lọ́dún yìí kí n lọ ṣe ọdún níbẹ̀. Àǹtí mi bínú wọn fara ya gan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ṣàgbà
láti jẹ́ kí n lọ. Mo jẹ́ èèyàn kan tó jẹ́ alágídí, mo ní agídí gan, mo dẹ̀ máa ń tètè bínú. Ìgbà tí àǹtí mi rí wípé gbogbo nǹkan tí mò ń ṣe nínú ilé kò balance mọ́, wọ́n láti sọ fún mi pé kí n lọ. So mo wá lọ. Nígbà tí mo lọ, ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ni mo kọ́kọ́ lọ, first born wa. Nígbà tí mo débẹ̀, mo bá wọn ṣeré, mo bá wọn ṣọdún, mo sọ fún wọn pé mo fẹ́ lọ sọ́dọ̀ daddy mi. Wọ́n sọ fún mi pé daddy mi gan sick. Meanwhile, nígbà tí mommy wa kú, after 6 years, daddy wa fẹ́ ìyàwó mi. So ìyàwó yẹn ló wà lọ́dọ̀ wọn tí èmi fi dé ọ̀dọ̀ wọn. Ká má fọ̀rọ̀ gùn, mo wà lọ́dọ̀ wọn títí ìgbà tó yá, mo wò wípé ìjókòó mi lọ́dọ̀ wọn kò rọrùn. Mo sọ fún wọn pé mo fẹ́ kọ́ṣẹ́, mo kọ́ṣẹ́ tailor. Ìgbà tó yá, mo kọ́ṣẹ́ tailor yẹn tán. Mo tún sọ fún wọn pé torí pé ńgbà yẹn mo kéré gan, mo jẹ́yàn tó ní small stature. Mo sọ fún bàbá mi pé ó wù mí kí n kọ́ iṣẹ́ àwọn tó ń ṣerun, hairdresser. Bàbá mi sọ pé àwọn aṣẹ́wó ló máa ń kọ́ iṣẹ́ yẹn, pé àwọn ò fẹ́, ni mo ṣe kọ́ṣẹ́ tailor. But later mo padà kọ́ iṣẹ́ hairdresser yẹn. Nígbà tí mo kọ́ṣẹ́ hairdresser yẹn tán, mo tún kọ́ iṣẹ́ àwọn tó ń hun aṣọ òkè. Gbogbo iṣẹ́ yẹn mo ṣàkọ́. But nígbà tó yá, bàbá mi custom ni bàbá mi dẹ̀ jẹ́yàn tó burú gan. Mo kúrò lọ́dọ̀ wọn, mo decide láti kúrò lọ́dọ̀ wọn. Mo ṣáà sá kúrò nílé. Mo lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ní Ajégúnlé Àpápá. Ibẹ̀ ni mò ń gbé, tí mo wá ń báyàn kan ṣiṣẹ́, mo bá wọn ta oúnjẹ. So nígbà tí àwọn ìjà ìjọ àti àwọn OPC ṣẹlẹ̀ nígbà yẹn, tí Ajégúnlé dàrú everywhere, gbogbo ọlọ́mọ ò mọmọ mọ́, mo láti kúrò níbẹ̀. Mo wá lọ sí Ìbàdàn. Ìbàdàn ni mo wà tí mo ṣáà ń tajà nínú ọjà Gbági. A máa ra nǹkan, a máa tún tà, a máa ra aṣọ, a máa tún tà, a máa ra wọn oríṣiríṣi nǹkan à ń tún tà. So èmi àtọ̀rẹ́ mi ń dájọ́. Ọ̀rẹ́ mi ló mú mi wọ àjọ yẹn. Lọ́jọ́ yẹn, ó tó time tó yẹ kémi gbàjọ. Mi ò mọ̀ pé ọ̀rẹ́ mi ti gbà. Èmi ò dẹ̀ mọ̀ àwọn tí a jọ ń dájọ́. Ọ̀rẹ́ mi ló mọ̀ wọ́n. So ìgbà tí mo wá pe ẹnìkan tá jọ ń dájọ́, mo wá sọ fún pé ó ti tó time tó yẹ kí n gbàjọ. Mi ò dẹ̀ gbàjọ, wọn fún mi lájọ. Ẹni yẹn wá ní òun máa bá mi bá ẹni yẹn sọ̀rọ̀ nínú ọjà Gbági. So nígbà tí wọ́n wá bá ẹni yẹn sọ̀rọ̀, ẹni yẹn wá sí ilé ọ̀dọ̀ wa. Ọ̀rẹ́ mi ò sí nílé ńgbà yẹn. Múyìbá lórúkọ ọ̀rẹ́ mi yẹn. For long a ríra mọ́. Tó bá ń rí interview mi yìí, a máa rántí nǹkan tí mò ń sọ. So ẹni yẹn wá sọ pé Múyìbá mà ti wá gba owó àjọ mi. Ó ní Múyìbá wá gbowó àjọ mi kẹ̀. Ìgbà tó dé, mo sọ fún pé Múyìbá, ó gbowó àjọ mi, èmi àti ẹ̀dẹ̀jọ́ ń dárò ní pé mo fẹ́ gba owó àjọ yẹn, mo fẹ́ fi bẹ̀rẹ̀ business tèmi náà, mi fẹ́ máa bá èèyàn ta nǹkan kan mọ́. Bó ṣe gbé síjà fún mi nìyẹn. Ẹ wá wo ayé ọ̀rẹ́. Ó ṣáà dá gbogbo ẹ̀rù, ó sọ fún mi pé ilé bàbá òun ni mò ń gbé. Wípé ṣé mo sanwó ilé níbi tí mò ń gbé yìí ni. Ká má fọ̀rọ̀ gùn, èmi àti ẹ̀ jà. Mo wá kúrò lọ́dọ̀ ẹ̀. Ọ̀dọ̀ ẹ̀ tí mo kúrò ló bí ìtàn tí mo fẹ́ sọ yìí. A kúrò ní'Ìbàdàn. A lọ wọ mọ́tò ní garage, a kúrò ní Ìbàdàn. Òpin ìrìn àjò yẹn ni mo rí. Ṣùgbọ́n nígbà tó máa fi di ọjọ́ kẹta, bóyá ọjọ́ kejì ni àbọ̀jọ́ kẹta, I don't know, mo ṣáà jí síbì kan. Ilé tí mò ń sọ yìí, underground ló wà. Téèyàn bá wọ inú ilé yìí, èèyàn máa kí ajé kú kalẹ̀. Glass ni wọ́n fi ṣe gbogbo ẹ̀ pátápátá. First ojú tí mo fẹ́ là, ìyá kan ni mo rí. Ìyá yẹn ó tóbi gan. Ìyá yẹn sanra, orí ẹ̀ wá kéré. Ó wá dúdú, ó wá jẹ́yàn kan tó dúdú. Ojú ẹ̀ báyìí, ojú ẹ̀ tóbi, ojú ẹ̀ máa ń dẹ́rù bàyàn. So, mo ń gbọ̀n, jìnnìjìnnì bò mí, ẹ̀rù bà mí pé kí leléyìí, ibo ni mo wà yìí. Mo ṣáà ń ké pé ibo ni mo wà yìí. Wọ́n ṣáà ná everybody tó rà pọ̀ tí wọ́n kó. But mi ò lè sọ wípé ibi báyìí ni ilé yẹn wà. Lọ́jọ́ kan, a wà nínú ilé, mo kàn gbọ́ ìró ìlù ní alẹ́.
wọ́n ń lùlù, wọ́n ń lu ìlù, wọ́n ń ṣe bí ìgbà tí jẹ́ pé wọ́n ń ṣọdún. Mo wá dìde. Inú yàrá tán kó wa sí, orí òṣùká ni gbogbo wa jókòó sí. Mo wá dìde, mo wá lọ peep, mo yọjú wò wọ́n pé kí náà ń ṣe. Mo rí pé gbogbo wọn wọ aṣọ pupa. Wọ́n dẹ̀ ń dáná, drum ni wọ́n fi ń dáná. Mo wà tasty, òǹgbẹ ń gbẹ mí, mo fẹ́ mu mi, mo fẹ́ jẹun, ebi ń pa mí, a rí nǹkan kan jẹ. Mi ò mọ nǹkan tó fi orin awo sí mi lẹ́nu. Mo kàn bẹ̀rẹ̀ sí ní fàárò ni. Mo bẹ̀rẹ̀ sí ní kọ oríṣiríṣi orin. Mo wá rí pé ọwọ́ ìlù yẹn dúró. Nígbà tọ́wọ́ ìlù dúró, arákùnrin kan wá wọlé, ó béèrè wípé ta ló ń kọrin? Mi ì lè sọ̀rọ̀, mi ì lè ṣe kankan because alalẹ́ náà máa ń múyàn, náà máa ń lọ pa èèyàn lálalẹ́. Mo wá wò pé tí n bá sọ̀rọ̀ ń sìn, mò ń rò nínú ọkàn mi pé tí n bá sọ̀rọ̀ kó má yẹ pé mi ni ikú kàn lálẹ́ yìí. Wọ́n sọ̀rọ̀. So bí ọjọ́ mẹ́ta ni mo fi kọrin bẹ́ẹ̀. Tí wọ́n wá di pé ìyá yẹn wá ní kán máa ṣọ́ ẹni tó ń kọrin. Wọ́n wá ń ṣọ́ mi. Bí a week, a jẹ nǹkan kan rárá. Mo ti wá gbẹ, mo ti rù gan. Èmi tí mi lára tẹ́lẹ̀ tí mo gbẹ. So ẹni yẹn kàn wọlé lójijì. Ní alẹ́ ọjọ́ yẹn ni ó kàn fà mí ní apá ni ó bá mú mi jáde. Mo bá kúnlẹ̀ sí iwájú ìyá yẹn, mo wá ń ké. Omi ojú gan ò jáde mọ́ nígbà tí èèyàn ti ké. Mo wá ń ké, ìyá yẹn wá ní kí n ní sùúrù pé òun ò ṣe nǹkan kan fún mi. Ó wá ní ọmọ kú ayé, mo wá sọ pé ọmọ rọ̀ lọ́jọ́. Ìyá yẹn wá ní pé kí bọ̀bọ́ yẹn tú nǹkan tó wà lẹ́sẹ̀ mi torí wọ́n so nọ́mbà mọ́ ẹsẹ̀ wa. Ó wá ní kó tú nǹkan tó wà lẹ́sẹ̀ mi. Ó wá ní látẹ̀ní lọ kí n máa jókòó sí ẹ̀gbẹ́ òun lálalẹ́ kí n máa kọrin fáwọn. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin fún wọn nìyẹn. Mo fẹ́ tí n bá bù pọ̀ jù àbí tí ò bá kéré, mo fẹ́ lè lò tó 7 months àbí 8 months lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n gbogbo oúnjẹ tí wọ́n wá ń jẹ, èmi ò kí ń jẹ. Ìyá yẹn máa ní pé kí wọ́n ra gálà tàbí bread àti mineral wá fún mi láti tà. Wọ́n máa ń gbé wá ní pálípálí ni o, tí mo máa ń jẹ. Ọkàn mi wá balẹ̀. Ṣùgbọ́n ó ní ọmọkùnrin kan, Wálé lórúkọ ẹ̀, kò fi mí lọ́rùn sílẹ̀. Ó máa ń pariwo mi nínú ilé. Ó máa ní wọ́n ti mú àǹtí òun lọ, wọ́n ti mú àǹtí òun lọ. Ìyá yẹn wá béèrè lọ́wọ́ mi pé ta lọmọkùnrin tó máa ń pariwo yẹn. Mo wá ní àbúrò mi ni. Mi ò dẹ̀ mọ̀ rí. Mo wá ní àbúrò mi ni. Wọ́n wá fún àwọn boys yẹn ní order pé kán má fọwọ́ kan ọmọkùnrin yẹn. Títí nígbà tí ó kàn di ọ̀sán ọjọ́ kan, gbogbo ilẹ̀kùn tí wọn kì í ṣí sílẹ̀, gbogbo ilẹ̀kùn yìí kàn bẹ̀rẹ̀ sí ní ṣí ni. Atẹ́gùn wá ń wọlé, ìjì wá ń jà. Mo kàn dìde ní, ṣe ni mo fúyẹ́ bíi pépà. Mo kàn dìde ní. Mo kọ́kọ́ jáde síbì kan. Mo tún jáde. Bí mo ṣe dìde, ọmọkùnrin yẹn fà mí láṣọ torí gbogbo aṣọ mi ló ti ya. Ọmọkùnrin yẹn fà mí láṣọ. A jọ bọ́ síta. A wá ń lọ, a wá ń sáré, à ń sáré. Gbogbo àwọn tó kù, gbogbo àwa tá kù nínú ilé yẹn, a tó bí 6 nínú yàrá yẹn tá jọ jókòó síbẹ̀. Ṣe ni gbogbo wọn dìde, wọ́n tẹ̀lé wa. Ṣùgbọ́n mi ò mọ whereabout gbogbo àwọn tó kù yàtọ̀ sí èmi àtọmọkùnrin Wálé yìí. A wá pàdé ìyá arúgbó kan, gbogbo nǹkan tí ìyá yẹn wọ̀ délẹ̀ funfun ni. Àti irun àti everything. Ìyá yẹn wá ní kí là ń wá nínú ibi tá a wà yìí. A ní àmọ́ bá ṣe débí pé ó ti tó ọjọ́ pípẹ́ díẹ̀ tí a sì débí báyìí. Ìyá yẹn wá júwe ọ̀nà fún wa. Ọ̀nà tí ìyá yẹn júwe fún wa ibẹ̀ la tọ̀. A wá ń sáré bọ̀, à ń sáré, à ń sáré. Tá bá já sílùú kan, àtún já sínú igbó kan, a ṣáà rí ilé rárá títí. A fi wá já sí ọ̀nà tóóró kan, ọ̀nà yẹn dàbí ọ̀nà oko. A wá pàdé bàbá arúgbó kan. Bàbá yẹn ó ń fẹsẹ̀ rìn, ó dẹ̀ ń yí kẹ̀kẹ́ lọ. Bàbá yẹn wá pè wá, láti ẹ̀yìn ni bàbá yẹn ti yọ sí wa. Ó wá pè wá pé ẹ̀yin ọmọ yìí kí lẹ̀ ń ṣe ń bí? A wá ṣàlàyé fún wọn, bá ṣe ṣàlàyé fún ìyá yẹn náà ni. Bàbá yẹn wá júwe ọ̀nà fún wa. Ó wá ní ká máa lọ tààrà pé tí anybody bá pè wá ká má dáhùn torí pé ibi tá a wà yìí ó dangerous o.
ibẹ̀ la ti mórí lé ìta. Nígbà tá a máa dé ta, a rí a wà ní express tí kò sí ilé kankan níbẹ̀ tó jẹ́ pé igbó ni express yẹn. Gbogbo mọ́tò tó ń lọ, ó ti rẹ̀ wá, orí ìjókòó la wà. Gbogbo mọ́tò tó ń lọ là ń juwọ́ sí, mọ́tò ò dúró gbé wa. Àwa ń sáré lọ. Oníkẹ̀kẹ́ kan ló wá gbé wa, àwa méjèèjì. Àwọn kẹ̀kẹ́ bàbá ayé àtijọ́ tí wọ́n máa ń gùn yẹn tó máa ń ní síìtì lẹ́yìn. Ó gbé àwa méjèèjì, bàbá yẹn wá mú ẹsẹ̀, ó fi ń rìn, ó ń ti kẹ̀kẹ́ yẹn nítorí pé agbára bàbá yẹn ò lè wa kẹ̀kẹ́ yẹn pọ̀ láwa méjèèjì. Wọ́n wá ń ti kẹ̀kẹ́ yẹn, wọ́n wá dé junction kan, wọ́n wá gbé wa sílẹ̀ pé tá bá dé ibi tá a dé yìí pa máa rí èèyàn tó máa ràn wá lọ́wọ́. Kò tíì pẹ́ rárá tí a débẹ̀, a dẹ̀ rí ẹni tó ràn wá lọ́wọ́ lóòótọ́. Wọ́n wá gbé wa. Ibẹ̀ ni wọ́n ti ń sọ fún wa nínú mọ́tò wípé Modákẹ́kẹ́ la wà yìí. Modákẹ́kẹ́ kẹ̀. Nínú mọ́tò Ìbàdàn ni mo wọ̀ tí mò ń lọ s'Ékòó. Báwo mo ṣe dé Modákẹ́kẹ́? Bí ìrìn àjò yẹn ṣe rí nìyẹn. Dádì mi ti sick. Wọ́n ń ronú pé ọmọbìnrin ẹyọ kan táwọn bí ibo ló wà. Wọn ò gbúròó mi. Mi ò pélé. Kò sí fóònù, kò sí kankan tí mo lè fi pè. Mo wá dé sí Ìjànikin ní ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan. Nígbà tí mo débẹ̀, mo ṣàlàyé fún ọ̀rẹ́ mi yẹn. Ọ̀rẹ́ mi yẹn sọ pé orí ló kó mi yọ o. But kí n lọlé nítorí pé dádì mi ti máa wà worried láti rí mi. Pé òun dẹ̀ gbọ́ pé dádì mi sick. Mo wá lọlé. Ọjọ́ yẹn tí mo lọlé ni ara dádì mi yá. Bí mo ṣe wà lọ́dọ̀ bàbá mi nìyẹn títí. Bàbá mi tún wá sick. Èmi lẹ́lẹ́kẹta. Ọwọ́ mi báyìí ni bàbá mi dákẹ́ sí. Ṣùgbọ́n kí bàbá mi tó dákẹ́, wọ́n wá ṣàdúrà fún mi títí. Ibẹ̀ ni mo ti di ẹni tí àyà ẹ̀ le. Torí pé bí mo ṣe wà yìí, mi ò kí ń bẹ̀rù èèyàn kankan mọ́. Mo dẹ̀ like kí n máa rìn alẹ́. But nígbà tí bàbá mi ti kú ni mi ò ti rìn alẹ́ mọ́. Because ní ọjọ́ kan, àlùjọ̀nnú sìn mí délé. Àlùjọ̀nnú sìn mí dé ẹnu ọ̀nà bàbá mi báyìí. Tí ò sí nǹkan kan tó ṣe mí. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kejì ni mo tó realize pé nǹkan tí mo ṣe, nǹkan tó lè mẹ́mi lọ ni. Mo wá ṣàlàyé. Bí mo ṣe ṣàlàyé bí màmá yẹn ṣe rí fún bàbá mi. Ọjọ́ náà ni mo ti bẹ̀rẹ̀ sí ní sick. Dádì mi ṣe wàhálà lórí mi gan. Ó wá jẹ́ kí bóyá ikú tèmi ni bàbá mi gbà kú, I don't know. But ara mi ṣàyà. Mo continue life mi. Bàbá mi kú. Mo marry. Mi fẹ́ lọ sí story marriage mi. But lénìí, a dúpẹ́ f'Ọlọ́run. Ọ̀rẹ́ mi kan ọkùnrin ni. Lúpọ̀n Àárìnlẹ̀ lórúkọ ẹ̀. Òun ni ó jẹ́ onísàbà ìlú Ìgbẹ̀sà lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe sọ̀rọ̀ yìí. Ọ̀rẹ́ mi yẹn ni mo brief story mi yìí fún lọ́jọ́ kan. Pé èmi tán ti jí gbé. Kí ni mo tún fẹ́ ṣe tó tún fẹ́ bà mí lẹ́rù mọ́? Ó wá ní nígbà tó jí ẹ gbé. Tó dẹ̀ jẹ́ wípé o ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ awo. Tó wá jẹ́ pé orin awo yẹn ló gbà ẹ́ lẹ̀. Kí ló ṣí ẹ́ tó fi join awo? Kó kúkú lọ, kó jẹ́ kó initiate ẹ, kó máa ṣàwo. Mo ní mi ò lè ṣe ń pé dádì mi máa ń sọ̀rọ̀ awo yẹn nígbà kan. Ẹ̀rù máa ń bà mí pé ọmọdé ò kí ń ṣàwo, ọmọ kékeré ni mí. But gbogbo àwọn nǹkan tá a máa ń gbọ́ nígbà yẹn nípa ọ̀rọ̀ awo, ẹ̀kíní kan, kìnì kan, nígbà yẹn wọ́n fi ń scared wa ni. Wọ́n kàn fi ń dẹ́rù bà wá lásán ni. Kò sí nǹkan kan rẹ̀. Kó ṣáà ti ṣe òtítọ́. Tó bá ti lo inú kan, kò sí nǹkan kan. So story mi òun ló jẹ́ kí n di ẹni tó join awo lénìí. Ó máa ń yà àwọn èèyàn lẹ́nu pé ṣẹlẹ̀ lọmọ yìí ń lọ now. Kí ló dé tó tún fi ṣàwo? Tó bá yá àárí awo aṣáláwo, tó bá yá àárí ní church. Kò lè yé àwọn èèyàn. Torí pé ní ìdílé mi, ìdílé tí mo ti jáde, ìdílé olórìṣà ni. Ṣùgbọ́n ṣẹlẹ̀ yẹn ni mo bá lọ́wọ́ bàbá mi. Òun ló jẹ́, mo dẹ̀ wò wípé ṣẹlẹ̀ náà bí mi sí. Ló ṣe jẹ́ wípé mi ò kí ń ṣe kí n má lọ church. Tí n bá ń ṣe ẹ̀sìn ìbílẹ̀, kò disturb mi pé kí n má lọ church.
ẹ ṣeun gan, ẹ ṣeun gan. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe ṣàlàyé àwọn ìtàn ayé yín bí ẹ ṣe rìn, ṣùgbọ́n mo ní àwọn ìbéèrè ráńpẹ́ kan tí màá rọra bi yín tí a lè fi parí gbogbo ohun tí à ń sọ yìí. Àkọ́kọ́ ńbẹ̀ ni pé ẹ ní níbi tí wọ́n ti gbé yín, ẹ ẹ̀ rántí bí ẹ ṣe débẹ̀ nígbà tẹ kàn máa lajú lẹ bára yín nínú ilé. Ilé tẹ̀ dẹ̀ ń sọ yìí, ẹ ní ilé yẹn underground ni. Bẹ́ẹ̀ni. Ìyá tí ẹ dárúkọ yìí, ìyá yẹn ó gbọ́n pé torí pé ẹ̀ ń kọrin awo. Gbogbo ìgbà tẹ̀ dẹ̀ ń sọ yìí, ẹ ṣì kéré ní gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ tó bí ọmọ ọdún mélòó ní ìgbà yẹn? Nígbà yẹn mi ò tí ì lè ju bí 21, 22 lọ. Ní ìgbà yẹn, Bẹ́ẹ̀ni. ẹ ṣeun gan. Nígbà tí ẹ wá débi bẹ̀, ẹ ti lọ ọjọ́ kìíní, ọjọ́ kejì kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ń kọrin awo yẹn. Ṣé ẹ ti ń gbọ́rin awo tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbì kan ni tó fi di pé bóyá orin awo ló wá sí yín lẹ́nu? Torí gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa, ẹ fi yé wa pé ọmọ ìjọ mímọ́ ni yín. Orin sẹ̀lẹ́ ò wá sí yín lẹ́nu, ó wá jẹ́ orin awo. Orin awo tí àwọn wọ̀nyí gbọ́, òun ló fi fà yín mọ́ra tó fi wò pé ó dà pé ẹni yìí ọmọ ilé ni kò ń ṣe ará ìta. Ǹjẹ́ ṣé ẹ ti ń gbọ́ orin awo lé àyíká ibi tí ẹ wà tẹ́lẹ̀? Torí bí orin awo yẹn ṣe wá sí yín lẹ́nu kò tún yé mi. Àti pé mi ì mọ̀ bóyá ẹ ṣì ń rántí irú orin tẹ́ kọ gangan tó jẹ́ orin awo àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ kọ níbẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Ǹjẹ́ ṣé ẹ ṣì ń rántí? Nǹkan tó fà á nǹkan tí mo lè wò pé ó fà á tórin awo fi wá sí mi lẹ́nu ni wípé ṣé mọ̀ pé artist ni mí. A dẹ̀ máa ń lo àwọn orin kọ̀ọ̀kan tí ò ń ṣe deeply fi ń ṣe theatre. Bóyá ibẹ̀ ni orin yẹn ti bọ́ sí mi lẹ́nu, I don't know. Orin yẹn tí mo kọ nígbà yẹn ni ẹ má sọ̀kò làṣà ṣe bẹ́yẹ ìyá mi ni o. Ẹ má sọ̀kò làṣà o ṣe bẹ́yẹ ìyá mi ni o. Ẹni bá sọ̀kò làṣà ọmọ rẹ̀ á nù o. Àánú láké, àánú lóko, àánú lọ́la tó fi délé ọwọ́ rọ̀gún ọlọ́mọ ó gboyè o. Ìkan nú ẹ̀ tí mo lè kọ nìyẹn. Orin tí ẹ wá kọ yìí, orin King Dr. Saheed Òṣùpá ni. Gẹ́gẹ́ bí a ti máa ń gbọ́. Ṣé Alhaji gan ti kọrin yìí ní gbogbo ìgbà yẹn? Ṣé Alhaji ti kọ nígbà yẹn? Èmi ò tí ì gbọ́ rí pé Alhaji ti kọrin yẹn rí ní gbogbo ìgbà tí mò ń sọ yìí. But orin yìí a máa ń sábà lò dáadáa tí a bá fẹ́ ṣiṣẹ́ bí àwọn aláwo nínú iṣẹ́ wa. So ibẹ̀ ni mo ti kọ́ orin yẹn, ó dẹ̀ máa ń wá sí mi lẹ́nu ní gbogbo ìgbà yẹn. But ẹ mọ̀, èèyàn wà nílé ẹ̀rù. Ilé ẹ̀rù kò yẹ kí nǹkan kan, orin kankan kó tiẹ̀ wà. Torí gbogbo ìrònú mi ni wípé ó ti tán. But bórin yẹn ṣe wá ni kò yé mi. Bí mo ṣe wá kọrin yẹn, àwọn míì wá ń wá, àwọn míì ń wá, àwọn míì ń wá, mo kàn ń kọ, but mi ò lè rántí mọ́. But a dúpẹ́ f'Ọlọ́run. Ní underground tá a sọ yìí, ẹni téèyàn bá débẹ̀ èèyàn á kí ajé kú ìjókòó. Báwo lẹ ṣe lè ṣàpèjúwe bíbẹ̀ bọ́ ṣe kọ́ bíbẹ̀? Báwo ló ṣe rí gangan? Ilé tá à ń sọ yìí, ilé ńlá ni o. Kò ṣe ilé kékeré rárá. Ilé ńlá tó ní palace, tó ní ààfin ńlá ni. Ìyẹn nínú ilẹ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní step kan. Step yẹn scalloping ni wọ́n fi ṣe, bí wọ́n ṣe ṣe bí scalloping ni. Ibẹ̀ lẹ máa ti mọ̀ wípé underground lẹ wà. Tẹ bá wà nínú ilé yẹn gan, tẹ bá ń wòkè ẹ máa ti mọ̀ pé ibi tẹ́ ẹ wà yìí kò ń ṣe ìta gbangba tí gbogbo ayé wà. Step yẹn la máa gbà tá a máa fi bọ́ síta, tá a máa fi bọ́ síta gbangba táwọn èèyàn wà. Ilé yẹn tóbi, kò ń ṣe ilé yẹn nìkan náà kọ́ síbẹ̀, wọ́n kọ́ bí mini estate ni. But glass ni everything. Tẹ bá wà níta, ẹ máa rí àwọn tó wà nínú ilé. But tẹ bá wà nínú ilé, ẹ ní rí àwọn tó wà níta. Ṣé mọ̀ pé téèyàn bá wà nínú ilé, ló yẹ kéèyàn máa rí àwọn tó wà níta. Ẹni tó wà níta kò yẹ kó réyàn tó wà nínú ilé. But bọ́n ṣe ṣe ilé yẹn,
ẹni tó wà ń ta ló máa rẹ́ni tó wà nínú ilé, ẹni tó wà nínú ilé ò ní rẹ́ni tó wà ń ta. Ó lágbára. Ẹ dẹ̀ ní ẹ lò bí oṣù méje nínú ibẹ̀ kẹ́ tó wá Bẹ́ẹ̀ni, jáde. bẹ́ẹ̀ni. Ẹ ní nígbà tí ẹ wá fẹ́ jáde, ilẹ̀kùn ṣí. Ilẹ̀kùn yẹn wọ́n dẹ̀ máa ń tì í. Wọ́n máa ń tì í ni o. Ṣé ó lọ́rọ̀ tẹ bá ilẹ̀kùn sọ ni tó fi di pé ó ṣí ni? Mi ò lọ́rọ̀ kankan tí mo bá ilẹ̀kùn sọ. Mo kàn jókòó tèmi ni, mo dẹ̀ ń ṣàdúrà sínú. Mo kàn rí pé ìjì bẹ̀rẹ̀ sí ní jà nínú ilé láì ṣe ìta. Everywhere ilẹ̀kùn wa bẹ̀rẹ̀ sí ní ṣú bí effect tí àwọn onífíìmù máa ń ṣe. Gbogbo ilẹ̀kùn yẹn wá bẹ̀rẹ̀ sí ní ṣí. Bá ṣe rí ibi escape yẹn. Ẹ ṣeun gan. Nínú agbo ilé tí ẹ wà tí wọ́n ti mú imú ọtẹ ní ilé yìí, inú abẹ́ ilẹ̀ ló wà. Tẹ̀dẹ̀ dárúkọ pé màmá bẹ́ ṣe júwe màmá yìí. Ẹ ní alalẹ́ ló máa ń pààyàn. Ṣé alalẹ́ tí wọ́n ń pààyàn yìí, ṣé wọ́n ń ta ẹran ara àbí wọ́n ń jẹ nínú ẹ̀ àbí wọ́n ń tà? Kí ni ìdí tí wọ́n ṣe ń pààyàn? Àbí lẹ́yìn ìgbà tí wọ́n ń kó àwọn èèyàn, ǹjẹ́ ṣé wọ́n ń pe àwọn ẹbí wọn ní pé ẹ wá sọ iye báyìí báyìí? Àwọn wọn ò kí ń pe ẹbí láti gba nǹkan kan. Lálalẹ́ tí wọ́n máa ń pààyàn yẹn, mi ò mọ̀ bóyá wọ́n ń ta part, but mo mọ̀ pé èèyàn ni wọ́n ń jẹ. Èèyàn ni wọ́n ń jẹ? Bẹ́ẹ̀ni. Torí ṣe ni wọ́n máa ń dáná lójoojúmọ́. Lálalẹ́ yẹn tó bá ti pààyàn, ẹnìkan kan náà máa ń pa. Wọ́n máa jẹ oúnjẹ yẹn tán kílẹ̀ tó mọ́. Torí pé wọ́n pọ̀. Àwọn coastal motor tó máa ń lò tẹ́lẹ̀ yẹn, òun ni wọ́n ń lò. Òun náà máa ń lò. Wọ́n dẹ̀ níbi mẹ́ta nínú compound yẹn. So bí wọ́n ṣe pọ̀ tó náà ni wọ́n ṣe máa ń ṣe. Bóyá àwọn kan, bóyá wọ́n ti jí wọn gbé tán wá dára wọn, àbí bóyá wọ́n kàn kóra wọn ní group bẹ́ẹ̀ yẹn tí wọ́n fi pọ̀ bẹ́ẹ̀ yẹn ni, I don't know, me understand. But èèyàn ni wọ́n máa ń jẹ. Gẹ́gẹ́ bí ìbéèrè tí mo bi yín lẹ́ẹ̀kan yẹn, mo ní àti kékeré ló ti ró yín lágbára torí tí ilẹ̀kùn fi ṣí lójijì, ó jẹ́ ohun tó yà mí lẹ́nu. Ibi tó ń tì, kí ni nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo bẹ́ẹ̀ yẹn? Lóòótọ́, ní agboolé tí wọ́n ti bí mi, mo sọ lẹ́ẹ̀kan pé olórìṣà ni wá. Bẹ́ẹ̀ni. Mo mọ̀ wípé òrìṣà 16 ló wà ní agboolé wa. Ṣùgbọ́n èyí tí mo mọ̀ jù nígbà tí mo wà lÉkòó tí mo máa ń rí dáadáa ni ejò. Ejò? Bẹ́ẹ̀ni, òòṣà ejò náà wà lọ́dọ̀ wa. Ejò ni òrìṣà yẹn. Ìdí tí mo fi mọ̀ ni wípé ní ọjọ́ kan mo sùn, mò ń lálàá wípé mo rí ejò tó dúró. Ó dúró ní oko rìn. Ó dúró, ó wá ṣe báyìí, ó wà níwájú mi. So mo wá wò pé, mo wá tají, ẹ̀rù bà mí. Mo sọ fún èèyàn kan, ó ní bóyá àlá lásán ni. Bó mo ti wá ń lálàá yẹn, ó wá ti ń súnmọ́ra wọn, ó máa ń jọra wọn. Mo wá sọ fún ẹ̀gbọ́n mi kan. Ẹ̀gbọ́n mi yẹn, second born wa ni Michael lórúkọ ẹ̀. So àwọn náà yà sí ibi òòṣà yẹn, but wọn ò fi taratara gbà nígbà yẹn. But nísìnyí wọ́n ti fi taratara gba gbogbo ẹ̀ nísìnyí. Mo wá sọ fún wọn, wọ́n ní àwọn ọmọ tó mọ ẹ̀ ń pé àwọn máa pe àbúrò dádì wa kan nílé, àwọn máa ṣàlàyé fún wọn pé àwọn náà ti lálàá yẹn rí. So ìgbà tí wọ́n wá pè wọ́n, àwọn náà wá sọ story. Àǹtí mi, àbúrò dádì mi yẹn ti kú nsìn. Àwọn náà wá sọ story yẹn fún wa wípé òòṣà tó wà ní ìdílé wa, wípé èyí tí ó lágbára jù ni ejò yẹn. Pé tó bá ti tó time tí wọ́n fẹ́ ṣe nílé, tí ò bá rí gbogbo àwọn ọmọ ẹ̀ kí wọ́n wálé, gbogbo àwọn ọmọ tó bá wà ní Èkó, ó máa lọ farahàn wọn tó yẹ kí wọ́n wálé. Meanwhile, dádì mi ti sọ story kan fún mi rí wípé ìgbà táwọn gbé mi lọ sí ilé, wípé mo ṣì kéré nígbà yẹn, pé wọ́n wá sọ wípé Ọlọ́run ti ṣe pé Ìdòwú ti mọ́mọ ẹ̀ wálé, pé ọmọ yìí ni wọ́n máa fi jẹ Vòdúsì. Vòdúsì ni wọ́n máa ń pe ẹni tó bá fẹ́ jẹ òòṣà yẹn ní ọ̀dọ̀ wa.
pé ọmọ ìlú ni ó kàn tó máa jẹ bùdún sí i. Dádì mi ní báwọn ṣe gbọ́ ìgbà tí wọ́n dífá yẹn tán àwọn ò fún wọn lára wípé ìdájí ọjọ́ kejì làwọn kúrò nílé làwọn gbé mi kúrò nílé torí pé àwọn wò pé ọmọ ẹyọ kan obìnrin ẹyọ kan táwọn bí nígbà yẹn dádì mi ò tí ì fẹ́yàwó mi mọ́mì wa ṣẹ̀ṣẹ̀ kú kò tí ì pẹ́ so wọ́n wá ní ọmọbìnrin ẹyọ kan tí àwọn bí nínú ọmọ á wá di olóòṣà to the extent pé because òrìṣà tọ̀dọ̀ ti wá nílé àwọn tó gbà á gangan wọn kì í wọṣọ lẹ̀kẹ̀ máa wà lápá àwọn méjèèjì báyìí ó máa wà lọ́wọ́ wọn ó máa wà lọ́rùn wọn wọ́n dẹ̀ máa kọ ilà òrìṣà fún wọn lẹ̀kẹ̀ máa wà lẹ́sẹ̀ wọn náà wọ́n kàn máa ń róṣọ mọ́yà lásán ni gbogbo anywhere tán bá fẹ́ lọ culture yẹn nìyẹn anywhere tán bá fẹ́ lọ wọn kì í wọ́n wá lè wọ aṣọ white tó jẹ́ aṣọ olówó ńlá ṣùgbọ́n wọ́n máa ro mọ́yà ni wọn ò ní wọ ẹ̀wù rárá dádì mi wá ní ìtorí ẹ̀ ni àwọn ṣe gbé mi sá so láti ìgbà yẹn kíní yẹn máa ń wà lára mi tí n bá fẹ́ ṣiṣẹ́ gan ní industry tí mo wà tí n bá fẹ́ ṣiṣẹ́ bíi kán fi mí sí Èmèrè bíi kán fi mí sí Ìyá Ọ̀ṣun bíi kán fi mí ṣe ọmọ omi wọ́n ṣe máa ń fi mí ṣe é nìyẹn tèmi náà fún ara mi dẹ̀ mọ ibi tí mo ti jáde wá nígbà tí mo wára mi rí mo rí pé ọmọ ẹlẹ́gbẹ́ ni mí. ẹ̀yin náà confirm. bẹ́ẹ̀ ni èmi náà wá padà nígbà tí kinní yẹn ti ń dà mí láàmú jù ní bí mo ṣe ń sọ yìí mo wá padà lọ ṣe òòṣà Ọbàtálá nítorí pé mo notice pé irun mi gbogbo orí mi nígbà kan ó máa ń funfun gbogbo orí mi máa ń funfun tí bá dá ẹ̀ kò ní pẹ́ á tún funfun ìgbà tó yá àwọn èèyàn sọ pé bóyá kì í ṣe original dye ni mò ń lò mo wá lọ ń lo làálì dye yẹn tó máa fi ń ṣe làálì sọ́wọ́ yẹn ni o mo wá fi máa ń ṣe irun mi kò ní pẹ́ ó máa tún funfun bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí irun funfun ti wà lórí mi kò dẹ̀ tí ì pẹ́ tí mo dá irun mi so nígbà yẹn mo wá rí i pé irun funfun kí ló ṣẹlẹ̀ ìgbà tó yá mo wá ń tìǹtì irun mi sí white mo wá máa ń tìǹtì irun mi sí white mo ń tìǹtì irun mi sí white ẹ mọ̀ tìǹtì ó máa ń súyàn ìgbà tó yá mo tún dá ẹ̀ padà sí black later tí mo wá ṣẹ̀ṣẹ̀ wá wára mi rí tí mo jáde wọ́n wá ní pé kí n lọ ń pé òrìṣà Ọbàtálá gangan ni òrìṣà tí mo bá wáyé pé kí n lọ ṣe pé torí ẹ̀ ni irun mi fi ń funfun pé kí n má dá irun mọ́ irun mi tí mi bá dẹ̀ dá ẹ̀ àwọn èèyàn máa wò párúgbó lèèyàn ni so nǹkan tó fà á nìyẹn nǹkan tí mo rí nínú ọ̀rọ̀ yẹn nìyẹn. ẹ ṣeun gan ẹ ní àwọn pípù yìí wọ́n ní coastal bus ó tó mẹ́ta coastal bus yìí ṣé ojoojúmọ́ ni coastal bus yẹn ń jáde ní gbogbo ìgbà tẹ́ fi wà àti pé ṣé lórí ilẹ̀ àbí lábẹ́ ẹ̀ náà ni wọ́n páàkì coastal bus tó yẹ pé tó bá ti fẹ́ jáde wọ́n máa gbé jáde. ara o lórí ilẹ̀ ni wọ́n ń páàkì coastal bus sí alalẹ́ dẹ̀ ni wọ́n máa ń jáde. alalẹ́ ló ń jáde. bẹ́ẹ̀ni. tó dẹ̀ máa lòdù àwọn èèyàn wá. bẹ́ẹ̀ni ìgbà míì wọ́n lè má rérò púpọ̀ kó jẹ́ pé empty ni coastal méjèèjì máa bá wá ẹyọ kan ni wọ́n máa rérò sí èrò yẹn lè má pọ̀ gan nígbà míì tó máa fi dé. ẹ ṣeun gan gẹ́gẹ́ bí ẹ ti ṣe ṣàlàyé fún wa ṣùgbọ́n jẹ́ ń béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ látìgbà tó yẹ pé ẹ ti tójú bọ́ láti sọ pé ẹ̀yin náà fẹ́ máa ní ọkọ àbẹ́fẹ́ máa ní èèyàn tẹ́ fẹ́ fẹ́ ǹjẹ́ ṣé ọkùnrin ti ṣe nǹkan tó dùn ní jù láyé. ìyẹn ò ṣe é kà ìyẹn pọ̀ rẹpẹtẹ ṣe mọ̀ wípé ọmọ ẹlẹ́gbẹ́ ojú wa máa ń rí tó lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé. Mo jẹ́ èèyàn kan tí ó tètè mo máa ń bínú bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo dẹ̀ máa ń tètè forgive èèyàn tí èèyàn bá ṣe nǹkan fún mi. So àwọn nǹkan yẹn ni mo máa ń overlook màá kàn overlook nǹkan míì tí màá wò ó pé kí ni mo fẹ́ fi ṣe tí n bá ṣe é sìn kí ni mo fẹ́ gbà ń bẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ gbà ń bẹ̀. Torí ẹ̀ ni mo sọ pé mi ò fẹ́ expose marital life mi pé mi ì fẹ́ sọ nǹkan kan nípa ẹ̀ because àwọn ọ̀rọ̀ tí nǹkan tí ò yẹ kéèyàn rántí ni. ó le gan. bẹ́ẹ̀ ni mi ì fẹ́ sọ nǹkan kan nípa ẹ̀ but ó máa ń dùn mí láwọn time kan nígbà tí mo wá wára mi rí tí mo ríra mi dáadáa mo wá wò ó pé kò ń ṣe ẹlòmíì máa wò pé ayé ló ń ṣe òun kò ń ṣe ayé ló ń ṣe ẹnìkankan àyànmọ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni
látìgbà náà ni mo ti mọ̀ wípé ọba ni mí. Wọ́n dẹ̀ ní pé ọ̀gá méjì ò kí ń gbénú ọkọ̀ kan náà kọ́kọ́ yẹn má bàa dànù. Gbogbo àwọn tó ń pera wọn ní single mother kọ́ ni single mother. Ẹlòmíì ìranù ló ṣe tó fi sọ̀rọ̀ ẹ̀ di single mother. Ẹlòmíì àyànmọ́ tó ti yàn wá látọ̀run ló fi jẹ́ kó máa jẹ́ single mother. Àyànmọ́ ti tèmi, because mo máa ń ṣe TikTok dáadáa, máa ń sọ wípé kò ń ṣe gbogbo obìnrin ló máa wà nílé ọkọ. Torí pé ìwọ obìnrin tó bá ti wára ẹ̀ rí, tó ti rí pé adé ló wà lórí ẹ̀, ó dẹ̀ tún fẹ́ lọ fẹ́ ọkùnrin tó jẹ́ pé adé ló wà lórí ẹ̀. Ẹ lè jọ tẹ̀ fúnra yín. Agbára yín máa kọlura wọn. Ọkùnrin yẹn máa rí ẹ bí onígbéraga. Àwọn ò pé onígbéraga ni. Kò dẹ̀ kí ń ṣe báyìí nígbà tí mo kọ́kọ́ mọ̀. Ìyàwó mi onígbéraga ni, á di pé ẹ depart. Ẹ wá wà lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn èèyàn máa wò ó pé ó ti lọ ilé ọkọ kan, ó ti kúrò ńbẹ̀. Nígbà yẹn kò tí ì wà ara ẹ̀ rí nìyẹn. Ó ti lọ ilé ọkọ kejì, ó ti kúrò ńbẹ̀. Wọ́n wá máa kà á fún un. Tó bá ti wá wára ẹ̀ rí fúnra rẹ̀, á jókòó wípé tọkùnrin kan bá tẹ̀ fẹ́ fẹ́ mi ńsìn, ṣebí ilé mi ni mo wà, kó wá fẹ́ mi sílé mi. Mi need láti kó ẹrù lọ sílé ọkùnrin kankan. So tó bá ti conclude bẹ́ẹ̀, ó ti báwo ni Yorùbá ṣe ń sọ? Ó ti kó ọ̀rọ̀ ayé já. Bẹ́ẹ̀ ni, ó ti kó ọ̀rọ̀ ayé já. So nǹkan tẹ́mi kàn rí ńbẹ̀ nìyẹn. Ètò yọ̀ǹda yín ká tó máa lọ. Ǹjẹ́ ẹ lè sọ ìrírí èèyàn kan fún mi tí ẹ bá pàdé nílé ọkùnrin tó yà lẹ́nu? Tó yẹ pé tí ẹ bá pàdé obìnrin ẹ máa sọ fún. Ẹ ṣàfẹ́ mọ̀ ṣáá. Ẹ má bínú. Wàá kàn brief yín díẹ̀. Ẹ ṣé. Mi ní lọ deeply torí ọkùnrin làwọn ọmọ mi. Àwọn ọmọ tí mo bí ọkùnrin ni wọ́n. Mi ì fẹ́ kó di lọ́la kan kí nǹkan kan disturb àwọn ọmọ mi. Torí ẹ̀ ni àwọn èèyàn fi sọ pé kí n lọ sí woman rights nígbà tí ọkọ mi ṣe gbogbo nǹkan tó ṣe. But mo ní mi ò ní lọ. Recently, social media gbé wípé mo post ọkọ mi, mo call ẹ̀ out. Nítorí pé ọmọ mi sick ló fà á. Mo dẹ̀ ti sa ipá mi, mo ti ṣe gbogbo agbára mi, ipá ti pín. Kò ságbára mọ́. Làwọn èèyàn ṣe sọ wípé tí ọ̀tá ọmọ yìí bá kú, wàá jẹ̀bi tọ́tá ẹ̀ bá kú. Tí o bá dẹ̀ jẹ́ kí bàbá ọmọ yìí mọ̀ para ọmọ yìí ò yá. Tí nǹkan bá ṣe ọmọ yìí, á béèrè lọ́wọ́ ẹ̀, kò ní sọ pé òun lòun abandon àwọn ọmọ yẹn sí ẹ lọ́wọ́. So ni mo ṣe call ọkọ mi out ní bí last year tí ó fi jáde. But mo later bẹ̀ pé kó má bínú torí pé ipá mi ti pín. Agbára mi ò gbé mọ́. For the past 13 years tí mo ti ń ṣe àdágbé àdáfà. Gbogbo nǹkan tí mo ní lórí sickness ọmọ yẹn ló lọ sí. Torí ẹ̀ ni mo ṣe call ẹ out. Torí kò sí bí mo ṣe lè pè ẹ́ tó ṣe lè gbé call mi. So èmi àti ẹ̀ a dẹ̀ parí ẹ̀ síbẹ̀. But ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi. Ní gbogbo ìgbà tí mo bá ń wò pé mò ń dá gbọ́ bùkátà, mò ń dá gbé ni, ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn mi. Torí pé tó bá sọ pé akíkanjú léèyàn, fún ara mi mo mọ̀ pé akíkanjú ni mí. Bí mo ṣe wà yìí, mo mọ̀ wípé ọkùnrin ni mí. Even àwọn ẹ̀gbọ́n mi máa ń sọ gan pé ọkùnrin ni ẹ́. Torí atàpátá dìde ni mí. Ẹrọ̀fọ̀ gangan ni mo bá dìde. Kò sí olówó ní ìdílé mi. Ebi ò pa wá lóòótọ́ àtọrọ jẹ. Kò sẹ́ni tí mo lè pè pé ẹ ràn mí lọ́wọ́, ẹ help mi. Àfi tó bá tún fẹ́ béèrè lọ́wọ́ èmi náà. Tí mo ṣe wà yìí, mo ní àbúrò 6 lẹ́yìn mi. Ọkùnrin kan, obìnrin 5 lẹ́yìn mi. Kí n tó ro tèmi,
kí n tó ro tàwọn àbúrò mi pé ó yẹ kí n lè ṣèṣe ìyá fún wọn torí pé ìyá ni most of them máa ń pè mí torí àwọn tó gbé lọ́dọ̀ mi àwọn èèyàn ò mọ̀ wípé èmi kọ́ ni mo bí wọn kí n tó ro tàwọn ọmọ mi kí n tó ro tara mi kí n tó wá rántí tàwọn àbúrò mi ó máa ń dùn mí mo nígbà míì tí n bá wò ó pé okay wọ́n ní kéèyàn rẹra ẹ̀ sílẹ̀ kéèyàn ṣe bíi pé òun ò jẹ́ nǹkan kan ní ọ̀dọ̀ ọkùnrin tó bá tún wá try láti gbìyànjú láti ṣe àwọn ọkùnrin yẹn wọ́n á tún rí ẹ bíi pé àwọn ò lè fẹ́ léyìí wọn ò lè gbọ́ bùkátà ẹ̀ mo tẹ̀ ti pàdé èèyàn kan rí táwọn fámìlì ẹ̀ sọ pé o ò lè gbọ́ bùkátà gbogbo ìgbésí ayé ẹ̀ òun ló máa fi bọ́ ọ ò rí bó ṣe rí ni ó dàbí ẹja ó rí bó ṣe rí ni ó ti funfun jù problem máa wà ṣé kò ní máa sick ṣé kò ní máa ṣe kinní kan wọn á wò mo sọ fún pé gbogbo nǹkan tó ń sọ yìí kò ń ṣe excuse tó ò bá lè fẹ́ mi sọ pé ò lè fẹ́ mi mi kì í fi ọkùnrin sílẹ̀ bí mo ṣe wà ọkùnrin ló máa ń fi mí sílẹ̀. kí ni ìdí. ìdí ni wípé wọ́n máa ń rí pé mo ní ìgbéraga torí pé tó bá ṣe nǹkan fún mi mo máa tètè kọ̀ nǹkan yìí mi ò fẹ́ o má ṣe fún mi mọ́ tí mo ṣe wà mi kì í dúró lórí pé kọkùnrin fún mi lówó mi ń dúró pé kí ọkùnrin ó dìgbà tó bá ṣe kinní yìí fún mi mo máa ń tí n bá ń bá ọkùnrin kan ṣe mo máa ń fi gbogbo ayé mi bá ṣe at least ọkùnrin lèmi náà bí mo máa ń gbàdúrà obìnrin míì wà tí ò lè gbàdúrà wípé kọ́lọ́run jẹ́ tí n bá fẹ́ kí táwọn ọmọ mi bá fẹ́ fẹ́yàwó irú àwọn ni kó bá pàdé èmi gbàdúrà yẹn pé tí àwọn ọmọ mi bá fẹ́ fẹ́yàwó kó bá irú mi pàdé obìnrin tó máa ní sùúrù tó máa ní respect fọ́kọ àwọn ẹlòmíì máa sọ pé bó ṣe wà ó máa ní boyfriend gan ó máa ṣe kinní kan gan ó máa ṣe gbá gan mo máa sọ fún wọn pé mo fojú jẹ ọkùnrin mi fi pẹran jẹ torí àwọn ẹgbẹ́ mi wọn kì í gba double date mi mọ bó ṣe ń double date tó bá ti ń ṣe gbogbo nǹkan mi máa ti sáré máa dàrú ni ẹni tí mò ń fẹ́ yẹn gangan náà gbogbo nǹkan wọn máa dàrú ni báyìí zàyè tí mi ṣe kí n ṣe mo máa ń fẹ́ kí ẹni tí mò ń fẹ́ kó fi tinútinú bá mi ṣe tó bá ti fi tinútinú bá mi ṣe a wá máa rí àwọn ìdíwọ́ kan tó yẹ kó rí iṣẹ́ ẹ̀ lè bẹ̀rẹ̀ sí ní dàrú tó bá ti ń jẹun tẹ́lẹ̀ ó lè má rí oúnjẹ jẹ mọ́ torí pé kò fi inú kan bá mi lò èmi dẹ̀ ń fi inú kan bá lò àwọn ẹgbẹ́ mi á wá bẹ̀rẹ̀ sí ní dá sẹ̀ríà fún a wò ó pé ọmọ eléyìí ó máa burú èèyàn kan ti sọ fún mi rí pé ó máa burú léèyàn ó máa burú o jọ máa ṣàdúrà fún mi lójoojúmọ́ tí mo dẹ̀ máa ń ṣàdúrà fún lójoojúmọ́ up to today àjọṣe mọ́ mo dẹ̀ sì máa ń ṣàdúrà fún lójoojúmọ́ ó sì máa ń pè mí. èmi gan máa pè yín láràárọ̀ ọ̀sán ẹ lè máa wúre. so ẹ wo mi ò fẹ́ go deep nípa marital life mi àwọn èyí tí mo lè brief ni mo ti brief. ẹ ṣe láti wá mú gbogbo ohun tí a ti ń sọ̀rọ̀ wọ́n fẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ àwọ̀ torí nígbà tí ẹ sọ kankan lẹ́ẹ̀kan yẹn ẹni ọmọ tí wọ́n bí sínú ìjọ Celestia mímọ́ tẹ wá pàdé rẹ̀ tẹ wá lọ ń ṣàwò bẹ́ẹ̀ dẹ̀ ṣe wá ń ṣàwò rẹ̀ tó bá tún di Sunday ǹjẹ́ ẹ ṣì ní sùtánà. ó ṣì ní sùtánà o. ẹ ṣì ní sùtánà. bẹ́ẹ̀ ni. ẹ dẹ̀ ṣe ń lọ. mo ń lọ ṣọ́ọ̀ṣì pẹ̀lú ògo Ọlọ́run. ẹ jẹ́ ìwà béèrè béèrè kan ǹjẹ́ ṣé ẹlẹ́mìí ò tí wá lọ sínú ẹ̀mí kó wá máa jẹ́ mẹ́sàgì kó wá sọ pé ó ti yà kúrò nínú ìlànà tí wọ́n bí ẹ sí ó ti lọ ń ṣàwò ǹjẹ́ ṣé ẹlẹ́mìí ò tí rí nǹkan bẹ́ẹ̀. ẹlẹ́mìí gangan aláwo ti ríran sí mi rí wípé wọ́n ń ṣe nǹkan kan ní ìdílé yín tí o ò ṣe ìyá ẹ̀ dẹ̀ ń jẹ ẹ́ lọ́wọ́lọ́wọ́. ẹlẹ́mìí ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ẹlẹ́mìí sọ fún yín pé wọ́n ń ṣe nǹkan kan nílé yín. bẹ́ẹ̀ni tí mi ò ṣe ìyá ẹ̀ ń jẹ mí lọ́wọ́lọ́wọ́. ẹni sọ̀rọ̀ nǹkan kan ò yé mi o torí bíbélì tí àwa ń kà tẹ̀yìn ń kà ó fi yé wa pé o ò gbọ́dọ̀ sí ohun mìíràn yàtọ̀ sí ohun Ọlọ́run ọba. Ọlọ́run náà láláwo ń sìn. mi gbọ́.
Ọlọ́run láláwo ń sìn. Ọlọ́run láláwo. Elédùmarè làwọn ń pè ní, lájọ ń pè ní. Ọlọ́run kan náà ni. Ẹ ní sùúrù. Bá a ṣe ń sìn ló ṣe yàtọ̀ síra wọn. Bá a ṣe ń sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n Ọlọ́run kan náà tó dá wa yìí, òun lájọ ń sìn. Ẹ má bínú pé mo fẹ́ sọ̀rọ̀ yìí. Wọ́n ní ká fi ti Késárì fún Késárì. Ta ni Késárì gangan? Kò sí Késárì kankan bí kankan. Kò sí Késárì. Késárì kẹ̀. Nígbà tí ìyàwó ẹ má parọ́, tẹ́ bá gbọ́ pé wọ́n ní ká fi ti Késárì fún Késárì, kí ni ọkàn yín máa ń sọ fún yín gbà yẹn? Mo wá ń sáré ni o. Wọ́n á wò pé èmi ò ní nǹkan kan mi o. Ọlọ́run mo gbójúlé o. Mi ò dẹ̀ mọ nǹkan tó wà níbẹ̀ o tó fi pè ní Késárì o. Tó fi sọ pé téèyàn bá ṣe nǹkan yìí, nǹkan báyìí máa ṣẹlẹ̀, nǹkan báyìí máa ṣẹlẹ̀, nǹkan tayé ni. So nígbà yẹn tí mi ò tíì gbàgbọ́ púpọ̀ nínú ẹ̀ ni ìyẹn. Ṣùgbọ́n nísìn tí mo ti rí dáadáa, tójú mi ti wà nú ẹ̀, tí mo ti rí dáadáa, tí mo ti wà nú ẹ̀ pé àṣé gbogbo nǹkan tó kàn ń sọ àṣérọ́ ni. Ẹ jẹ́ kí n béèrè. Nǹkan funfun kan náà ni gbogbo wa jẹ́. Ẹ jẹ́ n tún béèrè ìbéèrè kan. Nínú awo, a rí ọ̀pọ̀lọpọ̀ awo. Oríṣiríṣi ló wà. Ìwú gọ́gọ́ lẹ̀yin ṣe ń bẹ̀. Èmi ògbóni lèmi ń ṣe. Ògbóni. Ògbóni ni mò ń ṣe. UOF dẹ̀ ni ìjọ mi. Ẹ tún ní ìjọ? Bẹ́ẹ̀ni. UOF ni ìjọ mi. Àwọn ẹ̀yin ò ń lò lẹ̀kẹ̀ ni? Mo máa ń lò lẹ̀kẹ̀. Ṣé ẹ rí àwọn tó máa ń lò lẹ̀kẹ̀ tó máa kàn kó lẹ̀kẹ̀ sára, kó gbogbo ẹ̀ sára, kò dìgbà tó bá kó gbogbo ẹ̀ yánmayànma sára kán tó mọ̀ pé eléyìí. Ṣé ẹ rí awo ó yàtọ̀ sí olórìṣà o. Ẹlòmíì ṣòrìṣà kò ṣawo. Ẹlòmíì ṣe méjèèjì papọ̀. Ṣé ẹ rí tẹ́ bá rí àwọn olórìṣà, ẹ máa rí lẹ̀kẹ̀ lára wọn. Wọ́n máa kó lẹ̀kẹ̀ sára. Kò ń ṣe gbogbo òrìṣà náà ló gba kéèyàn máa kó lẹ̀kẹ̀ sára. Kò ń ṣe gbogbo ẹ̀ ló gbà. Kò dìgbà tó bá kó lẹ̀kẹ̀ jọ, tó kó lẹ̀kẹ̀ sára, tó kó gbogbo ẹ̀ sára kán tó mọ̀ ẹ́ wípé ẹni yìí nǹkan kan ni. So kò dìgbà yẹn. Kò dẹ̀ ń ṣe ìwọ ló máa sọrú èèyàn tó jẹ́. Àwọn èèyàn ló máa rí ẹ tó máa sọrú èèyàn tó jẹ́ fún ẹ. Kò wá ń ṣe pé nítorí pé o ti jó lórìṣà kó hùwà tí ò dáa. Kò ń ṣe pé o ti ní agbára kan àbí o jẹ́ nǹkan kan kó wá máa fi fọ́nbù pé màá di báyìí, màá ṣe kinní kan, màá ṣe gbá. Àgbà tó lómi nínú ni kò kí ń pariwo. So téèyàn bá ṣe rìn ló ṣe máa ń kóyàn. Tí n bá ń lọ sí house mi, tí n bá ń lọ jọ́sìn, mo máa ń lo lẹ̀kẹ̀ ọwọ́ mi méjèèjì because tí ẹ bá ṣawo, ó ní àwọn lecture kan tẹ́ máa gbà. Ó ní àwọn ibi tẹ́ máa ṣe dé tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ ní ìkẹ́kùn yín lọ́wọ́ tẹ́ bá ń jáde. Torí pé àwọn tó ti mọ̀ yín wọ́n máa wò ó pé ó mọ̀ pé ó máa fi ẹ̀sìn pamọ́ ló wá ṣe awo ni. So wọ́n máa ń nígbà míì wọ́n máa ń fàyàn sírìn. Pẹ̀lú ìkẹ́kùn ẹ lọ́wọ́, wọ́n á fà ẹ́ sírìn. Pẹ̀lú àìní ìkẹ́kùn ẹ lọ́wọ́, tán bá rí ẹ̀tà lọ́wọ́ ẹ, wọ́n á fà ẹ́ sírìn. Wọ́n á wò bóyá ọmọ tó gbóhùn tó gbófèé ni. So tí n bá ń lọ, ìkẹ́kùn nìkan lẹ máa rí lọ́wọ́ mi. Tí n bá débẹ̀ màá múra bó ṣe yẹ kí n múra, màá dẹ̀ lo lẹ̀kẹ̀ ọrùn mi. So kò dìgbà téèyàn kàn ń kó lẹ̀kẹ̀ sára, kó kinní sára kán tó mọ̀ pé olóòṣà lẹni yìí. So kò need gbogbo yẹn. Mo gbọ́ nǹkan kan, bọ̀ mi ì bá wọn débẹ̀. Mi ì mọ̀ bóyá tòótọ́ ni, bọ̀ mo ti máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ. Wọ́n máa ń sọ pé nínú gbogbo awo, wọ́n ní awo pa àwọn ló burú jù. Pé wọ́n lóògùn tí wọ́n fi ń ṣàánú èèyàn kó wá fi oògùn tó fi lè bá tèèyàn jẹ́. Ṣé tòótọ́ ni? Nígbà tí mi ò ṣe, mi ò lè mọ nǹkan tó ń ṣe ń bẹ̀. Mi ò bá wọn ṣawo pa, so mi ò mọ nǹkan tó ń ṣe ń bẹ̀. Ìjọ tèmi ni mo ti sọ ń pa ẹ̀. A ti rí àwọn àgbààgbà ṣẹ̀lẹ̀ kan tí wọ́n sọ pé wọ́n ṣe awo. Kódà wọ́n ní nínú àwọn ìjọ Celestial míì, wọ́n ní nínú pẹpẹ wọn,
wọ́n ní pé wọ́n ṣe àwọn nǹkan tó oríṣiríṣi síbẹ̀ ká sọ bẹ́ẹ̀. Màmá, láàrin èmi àti yín, ǹjẹ́ ṣé nínú awo tí ẹ̀yin ń ṣe, ǹjẹ́ ṣé rí àwọn wòlíì níbẹ̀, àwọn olùdásílẹ̀ ìjọ, ṣé wọ́n wà láàrin yín? Olóòtú, ẹ ṣáà ń tọwọ́ bọ̀ mí lẹ́nu, ẹ ń tọwọ́ bọ̀ mí lẹ́nu, ẹ ṣáà ń tọwọ́ bọ̀ mí lẹ́nu ṣá. Mo kàn fẹ́ bèrè ni kí mo ká lè mọ kí a máa yà sí. Ọlọ́run ló mọ ẹni tó ń sìn ọ́. Ọlọ́run ló mọ ẹni tó ń sìn. Mo sọ ṣíwájú, mo sọ pé Ọlọ́run Elédùmarè kan náà ni gbogbo wa jọ ń pè, la jọ ń sìn. Kò sí nǹkan tó bad tí aṣáájú ìjọ kan tó bá ṣàwò. Kò sí nǹkan tó burú níbi pé èèyàn protect ara rẹ̀ láyé tá a wà yín sìn. Láyé tá a wà yín sìn, gbogbo nǹkan tó bá mọ̀ tó lè fi protect ara rẹ̀ ni kò fi protect ara rẹ̀. Níwọ̀n ìgbà tí o bá ti sọ pé kí tí ọmọlàkejì ẹ bàjẹ́, ó ṣì wà lójú ọ̀nà. Protection ni gbogbo wa ń wá káàkiri. Fún ti pẹpẹ tẹ́ ẹ sọ, láti ìgbà tèmi ti gbọ́njú. Bàbá mi ò sọ rí pé nǹkan máa ń wà lábẹ́ pẹpẹ torí olùṣọ́ àgùntàn ni bàbá mi. Kò sí nǹkan kan bẹ̀. Kò sí nǹkan kan bẹ̀. Kò sí nǹkan kan bẹ̀. Nǹkan tí ẹ lè bá ń bẹ̀ nítorí pé obìnrin ni mí, ṣẹlẹ̀ obìnrin ò kí ń wọ pẹpẹ. Bẹ́ẹ̀ni. Àwọn kérúbù ni obìnrin wọn máa ń lò sí pẹpẹ. Bẹ́ẹ̀ni. Àwọn nǹkan tí ẹ lè bá ní pẹpẹ, bóyá wọ́n ṣiṣẹ́ ìbùkún fún yàn. Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ bless ẹ. Bóyá èèyàn kan ṣẹ̀ṣẹ̀ wọ ìjọ, ó rán sùtánà tuntun, wọ́n fẹ́ bless ẹ. Bóyá sùtánà tèmi tiẹ̀ ti gbó, mo wá rán sùtánà míì, mo fẹ́ kán bá mi bless ẹ ní church, màá gbé fólùṣọ́ mi, ẹ bá mi bless ẹ. Bóyá àmùrè ni, bóyá oríṣiríṣi àwọn iṣẹ́ ìbùkún, oríṣiríṣi àwọn iṣẹ́. Omi ìyàsímímọ́. Omi ìyàsímímọ́, anything lè máa bá ń bẹ̀. Kò sí nǹkan kan bẹ̀. Kò sí nǹkan tó hide níbi kankan. Ní tèmi tí mo mọ̀. Màmá. Ṣùgbọ́n oríṣiríṣi nǹkan là ń gbọ́ láyé ìsìn. Wípé a lọ síbẹ̀ yẹn, a bá kinní kan lábẹ́ pẹpẹ wọn, a bá gbá lábẹ́ pẹpẹ wọn, àwọn náà mọ ibi tán ti rí o. Àwọn náà mọ ibi tán ti, because tí nǹkan ò bá ṣojú mi, mi ò ní sọ. Mi ò tí ì dé church kan rí kí n rí nǹkan tí wọ́n ń ṣe tó lòdì sí ìjọ mímọ́. Ṣùgbọ́n tí bá wọ church kan tí spirit mi ò bá fẹ́, ara mi ò ní lélẹ̀ àfi kí n jáde nínú church yẹn. Mo ti rí pé spirit mi ò fẹ́ nìyẹn, mi ì dẹ̀ ní lọ bẹ̀ mọ́. Torí ẹ mọ̀ pé èèyàn máa ń change environment káàkiri. Bí mo ṣe change environment wá síbí ìsìn, church kan ni mò ń lọ. So ìgbà tí mo dẹ̀ dé church yẹn, mo rí pé spirit mi bá lọ, mò ń lọ. Ìgbà tí mo wà níbì kan, tí mo lọ síbẹ̀, tí mo rí pé spirit mi ò bá bẹ̀ lọ. Even ọmọ mi ló ti kọ́kọ́ sọ fún mi pé, mọ́mì mi like church yìí. Mo wá sọ fún òun náà pé, spirit tèmi náà ò bá lọ. Lọ síbẹ̀ mọ́. La ṣe wá ń lọ sí ìta lọ. Ẹ ṣeun gan màmá. Gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tẹ́ jẹ́, tẹ́ rúnú, tẹ́ ròde, tí èèyàn bá fẹ́ lọ sí ìjọ fún àkọ́kọ́, irú àwọn àkíyèsí wo ni ó yẹ kí èèyàn ṣe kó tó di pé bóyá ó tẹ́ ẹlẹ́dàá, ó gbé ẹlẹ́dàá ẹ̀wọ̀n bẹ̀, gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tẹ́ jẹ́? Àkíyèsí tí ó yẹ kí èèyàn ṣe náà ni mo ti sọ kọjá yẹn pé tí èèyàn bá wọ inú ìjọ kan, tó bá yẹn pé o ti ń lọ bẹ̀ tẹ́lẹ̀ tí kì í ṣe pé o ṣẹ̀ṣẹ̀ fẹ́, bóyá Muslim lẹni yìí, bóyá ó ṣẹ̀ṣẹ̀ bóyá ó wá marry, ó wá fẹ́ Christian, ó wá fẹ́ máa lọ church. Ó wá wò ó pé church yìí kí n máa lọ. Ara máa ń sọ̀rọ̀ fún wa, àwa là kí ń kọ bí ara sí àwọn nǹkan tí ara wa bá ń sọ fún wa. Ara ń sọ̀rọ̀ fáwo náà ni. Kò sẹ́ni, gbogbo èèyàn tó Ọlọ́run dá lára máa ń sọ̀rọ̀ fún. Kò mean pé bóyá ó jáwo àbò jẹ́ wòlíì àbò jẹ́ kinní kan. Ara máa ń sọ̀rọ̀ fún yàn. Ìgbà míì ẹlòmíì lè fẹ́ jáde kó wò ó pé ọkàn mi ò jáde lénìí. Ara ti sọ̀rọ̀ fún nìyẹn pé kó jókòó sílé. Ó kàn máa ṣe tìkọ̀ tó bá wá force ara ẹ̀ jáde. Ó lè jẹ́ pé kò tí ì rìn láti bí síbẹ̀ yẹn, ó máa rí nǹkan tó máa disturb ẹ̀ pé ibi tó ń lọ yẹn ò ní lọ. Bàtà lè jà tàbí kó má rọ́kadà tó bá fi dé bus stop, tàbí kó dé bus stop kọ́kadà kan gbé kó tún takú lójú ọ̀nà. Ó yẹ kó ti mọ̀ pé ara ló ń rò fóun pé kó má jáde yẹn. So ara máa ń bá wa sọ̀rọ̀, àwa là kí ń kọ bí ara. Ẹ ṣeun gan. Ìgbà tí mò ń dàgbà bọ̀,
tí ìyá tó bí mi lọ́mọ tó bá fẹ́ ra ìpara tá a fi ń para wọ́n máa ń sọ kankan wọ́n á ní cream Abidjan ló dáa jù cream Abidjan ló dáa jù cream Abidjan ló dáa jù kí ló wà nínú cream Abidjan ìyá tó bí mi lọ́mọ wọn máa sọ fún mi pé tó bá jẹ́ ti Naija fake ni mi ì sọ pé nǹkan tí wọ́n ṣe ń bí bó nǹkan ẹni mo ń gbọ́ lẹ́nu ìyá tó bí tó bá fẹ́ ra cream skin care sọ pé Abidjan Abidjan ṣé wọ́n ṣèpara l'Abidjan ni kí ló yàtọ̀ láàrin cream Abidjan àti ti Nàìjíríà kí ló wà ewu cream wo gangan lẹ́yìn ń lò ṣé ti Abidjan ni àbí ti Nàìjíríà. ẹ wò ẹ fọ́nì ṣé abẹ́yìn náà ń gbọ́ ẹ̀ ń gbọ́ nǹkan yẹn. èmi náà máa ń gbọ́ wọ nǹkan tí mo kàn lè rí ńbẹ̀ ni wípé kò sí nǹkan gbàrọ̀ gùdù ńbẹ̀ ní Abidjan. l'Abidjan fẹ́ pé ẹnìkan máa rí pé wọ́n ti ń ṣe kinní jẹ́ kémi náà wá ronú kí n lọ dá company sílẹ̀ kémi náà máa ṣe tèmi náà kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ ńbẹ̀ torí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe l'Abidjan máa gba license ni. bọ̀ ní ìlú tá a wà yìí ìlú wa oríṣiríṣi nǹkan ni o ẹlòmíì ṣe vaseline fúnra rẹ̀ tó bá dé ẹlòmíì máa wò ó pé kí ló ń ṣe tá a lè ṣe ṣebí kàkàn lé lébẹ̀ tiwa náà mọ̀ ni wọ́n kọ pápápá wọ́n sáré ṣe wọ́n lé lébẹ̀ tí wọ́n mọ̀ ó ti di àwọn aráàbì kan máa ń sọ pé Igbo made Aba made wọ́n ti change ẹ̀ but kò sí yẹn ní Abidjan. Wow, so òun ni ìyá tó bí mi lọ́mọ ṣe fẹ́ràn cream Abidjan. Ṣé Abidjan yìí náà lẹ́yìn náà ń lò báyìí? Abidjan èmi ò lo Abidjan. Nàìjíríà lẹ̀ ń lò. Nàìjíríà ni mo ń lò. Ló dẹ̀ bá yín lára mu. Èmi ò lo nǹkan tó máa pọ̀ rẹpẹtẹ èmi ò mọ nǹkan rẹpẹtẹ lò bọ̀ mo máa ń ṣe cream fún ara mi tó bá wù mí láti ṣe. Àtọ̀ṣẹ náà. Àtọ̀ṣẹ fún ara mi tó bá wù mí láti ṣe. Ọ̀tí àwọn èèyàn bá fẹ́ tọ̀ yín wá pé irú cream tẹ́ ń ṣe yìí àwọn like skin yín bó ṣe rí ẹ máa ń ṣe fáwọn èèyàn ta. Bẹ́ẹ̀ni mo máa ń ṣe. Ẹ ń ṣe fáwọn èèyàn ta. Bẹ́ẹ̀ni. Tó bá fẹ́ pè yín báwo ló ṣe lè rí yín bá sọ̀rọ̀. Tó bá fẹ́ pè mí nọ́mbà mi ni 070 69 40 14 88 070 69 40 14 48 èèyàn dúdú àbí 88 fún èèyàn pupa àti èèyàn dúdú gbogbo ẹni mo lè ṣe. tó máa dán. bẹ́ẹ̀ ni. Wow. Ó tún ní ìlà tó wà níbẹ̀ ìlà yìí ìmáa rí mo ti bá àwọn Abidjan rìn díẹ̀ tẹ bá rí gbogbo àwọn ṣiṣẹ́ wọn ṣé ìlà yìí ìdánimọ̀ fáwọn Abidjan ni àbí fashion tọ̀dọ̀ ti yín ni àbí ti òòṣà ilé yín lọ ní kọ́kọ́ ilé ìfẹ́ yẹn báwo ni ìlà yẹn ṣe kọ́mọ̀. eléyìí tó wà lẹ́nu èmi bẹ́ẹ̀ kò ń ṣe fashion kò ń ṣe fashion nígbà tí mi tí ìṣòṣà rárá. bẹ́ẹ̀ ni. mo gbọ́ pé àwọn àkọ́bí ọmọ nílé wa bẹ́ẹ̀ ni. wọ́n máa ń kọ irú ìlà yìí fún wọn ṣùgbọ́n kì í ṣe ilé ni mo ti kọ́. ìyá mi kan ní ìyànà Ṣàṣì ìyá olóòṣà ni ẹ̀gún gùn wọn lọ́jọ́ kan ni wọ́n kàn mú mi tán kàn fa ìlà yìí fún mi. ẹ̀gún gùn wọn. bẹ́ẹ̀ ni. ẹ̀mí gbé wọn. ìgbà yẹn wọ́n ṣe ọdún Ọ̀ṣun àwa lọ gẹ́gẹ́ bí oní tíátà láti lọ perform fún wọn so torí a máa ń lọ wọ́n bá wọn ṣe night a máa perform fún wọn mọ́jú so ẹ̀gún gùn wọn wọ́n kàn mí tí ẹ̀ kàn wọ́n kàn mú mi wọ́n dá mi kúnlẹ̀ mo kúnlẹ̀ wọ́n ti ń sọ mẹ́sẹ̀gì fún mi o wọ́n kàn sọ fọ́mọ wọn kan ni pé kó lọ gbábẹ́ wá fáwọn wọ́n kàn mú ṣàkọ̀mọ̀ pé wọ́n kọ làyé fún mi. Ó dẹ̀ wá bá yín wọ́n kọ́ ó straight màmá yẹn ní handwriting tó straight handwriting wọn dá torí bó ṣe kọ́ ó wá ṣe rẹ́gí pẹ̀lú ojú yín. bá a ṣe rí nìyẹn. látìgbà tẹ́ ti wá kọ ìlà yìí ẹ tí ì rí ọkùnrin kankan tó súnmọ́ nítorí ìlà tó wà níbi ẹnu ẹ̀ yìí òun ló jẹ́ kí n nífẹ̀ẹ́. dáadáa ìyẹn pọ̀. ok wọ́n ti máa ń sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni mo sì gbọ́ lánàá yìí. pé pẹ̀lú ìlà yìí. tó bá pa ìlà yìí kúrò ṣó máa yìí fún àṣà wà ní mi ń gbé wá látọ̀run. báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé kan. ọ̀rọ̀ ńlá ni o bí mo ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé mo máa ń like láti máa kọrin mo máa ń like tó bá jókòó mo máa ń like láti máa ronú ṣe àwọn nǹkan tí
tí àwọn nǹkan tó funny kíní yẹn mọ́ mi lára dèní tí n bá rìn lọ títí tí ò bá sí èèyàn lẹ́gbẹ̀ẹ́ mi tájọ máa sọ̀rọ̀ má dẹ̀ máa sọ̀rọ̀ máa dá sọ̀rọ̀ lọ bí mo ṣe bẹ̀rẹ̀ rèé ní church mi tán bá fẹ́ ṣe ìkórè mo wà nínú ẹgbẹ́ akọrin tá bá fẹ́ ṣe ìkórè a máa ń ṣe musical jamboree so a máa art a máa ń ṣe gbogbo ẹ̀ so mo máa ń wà nù àwọn nǹkan yẹn láti church ni mo ti máa ń ṣe so ìgbà tó yá ó wù mí kí n máa jó mo wá rí ìgbà tí mò ń gbé lórílé ọ̀rẹ́ mi kan Kàfílà mo wá sọ fún pé ó máa ń wù mí kí n jó wá mú mi lọ sí National Theatre orúkọ ọ̀gá mi tí ó kọ́ mi níjó ni Lékè Adélékè wọ́n ti wà ní South Africa ńsìn so Dugon Bands ni orúkọ ẹgbẹ́ yẹn ní National Theatre gbogbo èèyàn ló mọ̀ ibẹ̀ ni mo wà tí mo ti máa ń jó wọ́n kọ́ mi níjó a máa ń jáde gbogbo yẹn acting ò tí mi tí fi taratara máa act so ijó ni mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ìgbà tó yá ni mo bẹ̀rẹ̀ sí ní sọ wípé mo fẹ́ act ìgbà tí mo wá sí Badagry side mo wá ń join àwọn artist níbẹ̀ meanwhile before kí n tó wá sí Badagry yẹn Aunty Bukky Wright mo kọ́kọ́ máa ń lọ sí rehearsal àwọn lọ̀gá mi so later tí mo wá kúrò lÉkòó mi ò lọ sọ́dọ̀ wọn mọ́ mo wá wà ní Ogun State area so ibẹ̀ ni mo ti wá join ní bàbá mi Ṣẹ́gun Àyìndé JP ni wọ́n ti di JP nísìn so ibẹ̀ mo ti wá join wọn ọ̀dọ̀ wọn ni mo wà títí mo fi ṣe graduation tí mo fi ṣe freedom tí mo fi join wọn ní Ogun State ìgbà yẹn mo wà ní Adó-Odò-Ọ̀tà local government kó tó di pé a wá gba local government tiwa mo fi wá wà ní Agbára Ìgbẹ̀sà èmi ni vice chairman Agbára Ìgbẹ̀sà for today so bí mo ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé nìyẹn kọ́lọ́run pín wa lérè. àmì àṣẹ Ọlọ́run ẹ ṣeun gan láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò eré orí ìtàgé ǹjẹ́ ṣe ìrántí àwọn ìdojúkọ má lè gbàgbé tẹ́ ti bá pàdé nínú ìrìn àjò yìí gangan. Púpọ̀ o. ẹ bá wa sọ àwọn tí ẹ rántí lẹ̀. Nígbà míì kò jẹ́ pé ẹ mọ̀ pé ní gbogbo ìgbà tí mò ń sọ yìí wọn kì í tètè fi kámẹ́rà han ọmọọṣẹ́ so a máa ń kó costume ni costume ẹ lè lọ sí location míì kẹ́ má ṣiṣẹ́ rárá tẹ́ máa fi dé jẹ́ wọn bá wọn kó costume káàkiri ẹ máa bá àwọn ọ̀gá kan ẹ lọ pọnmi fáwọn ọ̀gá kan wọ́n fẹ́ wẹ̀ ẹ lọ ṣe kinní kan ẹ lọ ṣe gbá oríṣiríṣi nǹkan màá wá wò pé kí ló ṣẹlẹ̀ gan-an iṣẹ́ náà làwa kọ́ yìí ni àbí ṣé mo ṣáà ti kọ́ṣẹ́ tán mo ṣáà ti ṣe graduation kí ló tún dé báyìí oríṣiríṣi lot ìgbà míì wà ṣégbà míì kẹ́kàn lọ sí location kẹ́ má rí bí tẹ́ máa sùn nígbà tí ò sówó ẹ fẹ́ fi gbòtẹ́ àwọn tó kù wọ́n máa lọ everybody máa ti lọ sí hòtẹ́ẹ̀lì wọn ẹ kàn máa lọ sùn sábẹ́ ahéré kan ni kò ń ṣèmi nìkan wa máa pọ̀ o oníkálukú máa lọ sùn sílé alámọ̀ kan tá a bá rí ni wẹ́rẹ́wẹ́rẹ́ aṣáà tẹra mọ́ iṣẹ́ wa yìí téèyàn bá ti tó bá inú ẹ̀jẹ̀ ló wà tí ò bá ń ṣe pé ó kàn jẹ́ kí n kàn lọ wo nǹkan tó ń ṣe ń bẹ̀ wọ́n náà máa ń lówó lọ́wọ́ jẹ́ kí n sáré lọ wò tó bá jẹ́ pé inú ẹ̀jẹ̀ ló wà ó ń wù yàn láti ṣe èèyàn máa fi ara da gbogbo nǹkan tó bá ń rí ń bẹ̀ ṣé nígbà míì ní kẹ́lòmíì sọ pé dìrẹ́kítọ̀ míì kàn wá bẹ́ẹ̀ ni pé ọ̀dọ̀ mi ló máa sùn lálẹ́ yìí o tó bá ti wá sùn lọ́dọ̀ mi o lè ríṣẹ́ tó fẹ́ ṣe ń bí o lè ríṣẹ́ tó fẹ́ ṣe ń bí o ṣé ìgbà míì tí wọ́n máa wò ó pé tó máa wà ní location for like bí a week tó ní ṣiṣẹ́ kankan tó máa bínú owó tó dẹ̀ mú dání tó fẹ́ máa fi jẹun wà kàn bínú wà kàn gbé báàgì ẹ̀ wà máa lọlé tó gbogbo àwọn nǹkan yẹn téèyàn bá rò iṣẹ́ yẹn máa yọ lẹ́mìí èèyàn ṣùgbọ́n téèyàn bá wò pé mo ní future mi ní kinní yìí mo ní dream sí nǹkan yìí màá ṣáà débẹ̀ lọ́jọ́ kan òun ló jẹ́ kémi ṣe ìwà ń bẹ̀. ẹ ṣeun gan mo mọ̀ pé gbogbo ìgbà tí ẹ ń ṣe tẹ́ ṣe ń kọ́ṣẹ́ yìí àbí lẹ́yìn tẹ́ kọ́ṣẹ́ yìí tán mo mọ̀ pé ṣe máa rẹwà jù báyìí lọ torí ẹ rẹwà púpọ̀ mi ì mọ̀ bóyá ẹ ti rí èèyàn sọ fún yín.
èmi máa sọ fún yín lẹ́nu. ẹ ṣe sà. ẹ ti rí àwọn èèyàn sọ. àwọn èèyàn máa ń sọ nígbà yẹn gan mi tẹ̀ tí ì lára Mm. mi tí ì lára mo ṣe slim gan mo dẹ̀ funfun mo jẹ́ mo funfun mo funfun gan nísìnyí mo ti dúdú ẹ ti báyìí dúdú báyìí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ rẹwà. mo ti dúdú báyìí àwọn èèyàn máa ń sọ. ìbéèrè mi wà ní pé gbogbo tí a wá ń sọ ẹ̀ ǹjẹ́ ṣé ẹ ti rí maybe mi ní fẹ́ kẹ́ dárúkọ tẹ́ bá dẹ̀ fẹ́ dárúkọ àyè gbà yín Okay. ní pé ẹ ti rí maybe nínú àwọn director àbí producer àbí bóyá nínú àwọn akẹgbẹ́ yín tó fẹ́ fi tipátipá bá yín lájọṣepọ̀ jẹ́ ṣé nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sí. ìyẹn ò ṣẹlẹ̀ rí o ìyẹn ò ṣẹlẹ̀ rí. àbí kẹ́ ẹ ti nírò nǹkan bẹ́ẹ̀ rí ní real life. no mi experience gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn rí. nothing like assault. no. ẹ ṣeun gan. láti gbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé ǹjẹ́ ṣe ìrántí ijọ́ tí inú yín dùn jù tí pé kí ló ṣẹlẹ̀ sí lọ́jọ́ náà mẹ́rin. ìjọ́ tí inú mi dùn jù ṣé mo lè rántí mọ́. ìjọ́ tí inú mi dùn jù ìjọ́ tí a ní performance ní Abẹ́òkúta tí unit mi gbégbá orókè. ìjọ́ yẹn inú mi dùn jù pé èmi náà ti wà nínú àwọn group tí ó lè gbégbá orókè. bẹ́ẹ̀ni ìjọ́ yẹn inú mi dùn jù. ìjọ́ tí inú mi tún dùn jù ni ọjọ́ tí wọ́n pè mí jáde láàárín gbogbo èèyàn tó pọ̀ wípé èmi ni mo fẹ́ ṣe páàtì kan a fẹ́ ṣiṣẹ́ kan ni wọ́n wá ka script yẹn tó wá lọ sí audition wọ́n sọ wípé ìwọ good síbì kan but nígbà tá a wá fẹ́ ṣiṣẹ́ yẹn wọ́n pe orúkọ mi wà nínú àwọn tí wọ́n máa lead iṣẹ́ yẹn. ìjọ́ yẹn inú mi dùn gan pé ṣé pé èmi náà ṣì lè jẹ́ èèyàn ṣé èèyàn dẹ̀ wọ́n ṣì lè recognize èmi náà láàárín gbogbo èèyàn láti pè mí jáde pé kí n wá ṣiṣẹ́. ìjọ́ yẹn inú mi tún dùn ìjọ́ yẹn náà. ẹ ṣeun gan. kò sí bí èèyàn ṣe máa ní ijọ́ tí inú ẹ̀ dùn jù tí kò ní ní tìdàkejì jẹ́ rántí kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà náà. ìyẹn ò tiẹ̀ tí ì pẹ́ rárá bó tó máa ti tó bíi 3 years àbí 4 years tí mo lọ sí location kan. èèyàn tó invite mi sí location yẹn mi ní dárúkọ ẹ̀ mo forúkọ bò láṣìírí. àṣé kò sí location kankan níbi tí wọ́n pè mí lọ yẹn. ó kàn pè mí lọ ó kàn invite mi síbẹ̀ yẹn ni. bọ̀ mi ìwà mọ nǹkan tó ṣẹlẹ̀ sóhun gangan fúnra ẹ̀ lójú ọ̀nà tí ò fi débẹ̀. èmi kẹ̀ owó tí mo mú dání kò lè gbé mi padà torí pé mo mọ̀ pé tí n bá dé location yẹn at least owó tó máa kù lọ́wọ́ mi ṣì máa tó mi manage láti jẹun tí bá dẹ̀ ń bọ̀ àwọn tó pè mí sí location wọ́n máa fún mi lówó but owó yẹn ò tó mi padà mọ́ wá di pé mo wà stranded síbẹ̀ ìjọ́ yẹn inú mi bàjẹ́ jù mo sunkún tó korò. ẹ dẹ̀ pẹ́ ni ẹ̀ ń pé níbo ló wà. ó pé bo ló wà ó ní ṣé mọ́tò bàjẹ́ síbì kan àbí kinní kan lẹ́ẹ̀mejì ni mo pè ṣùgbọ́n nǹkan ló gbé kọ́ mi títí dìgbà tí mo fi kúrò ńbẹ̀ yẹn mi ò rí eégún tó ń jẹ́ báwo ni Yorùbá ṣe máa sọ mi ì rí eégún tó ń jẹ́ Àjíkẹ́. ibi tó pè yín sí yẹn. dèní mo dẹ̀ ṣì máa ń pe nọ́mbà ẹ̀ mi ò rí nọ́mbà ẹ̀ àdẹ̀ tí ìrìn pàdé ara wa ní industry mọ́. ibi tí wọ́n pè yín sí yẹn gangan ṣé abúlé ni àbí. abúlé níbẹ̀ abúlé ni. ẹ ṣeun gan. ǹjẹ́ ẹ ti gbọ́ nǹkan kan nípa yín nǹkan tí ẹ gbọ́ yìí nǹkan tí ẹ ṣe ni ṣùgbọ́n kàkà tó yẹ kí wọ́n béèrè lọ́wọ́ yín àwọn amúra wọn ní méjì ní mẹ́ta tó wá ń sọ tó yẹ pé kí ní ẹ dẹ̀ dùn yín wá ẹ̀yin adẹ́nira lójoojúmọ́ wípé kí wọ́n máa ṣe àbòsí èèyàn àbí kẹ̀ tí ẹ bá sọ bóyá ẹ kò bá pàdé ní social media pé ẹ ṣe nǹkan báyìí tí kò dẹ̀ rí bẹ́ẹ̀
ǹjẹ́ ti bá nǹkan bẹ́ẹ̀ pàdé rí? ìyẹn mà pọ̀ ìjà lára náà máa ń pè bẹ́ẹ̀ ìjà lára náà ń pè àwọn Yorùbá máa ń sọ pé ogun àdánrunmú kọ́lọ̀ má jẹ́ ká rí o kó má ṣe nǹkan kan sọ pé o ṣe ní àdúgbò tí mo ti kúrò ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ọmọ kan rìnrìn tí ò yẹ kó rìn ó dẹ̀ wà nílé ọkọ ṣùgbọ́n wọ́n wá sọ pé èmi ni mo sọ fọ́kọ ẹ̀ èmi tẹ́ pé ọkọ ẹ̀ ó kàn máa ń rí mi ni ọkọ ẹ̀ dẹ̀ ní respect sìstá ó máa kàn kí mi oníkálukú kan máa lọ ni kò ń ṣàdúgbò wa yẹn gan ni ọmọkùnrin yẹn ń gbé ó jìnnà sí wa wọ́n ọmọ táwọn wí jẹ́ àbúrò ọ̀rẹ́ mi kò sọ mi ì rí ọṣẹ náà tí mo fi wẹ̀ tí mo mọ́ mi ò mọ́ rárá wọ́n dóhun lé mi pé èmi ni mo fà sẹ́ èmi ni mo sọ fún sẹ́ èmi mo bá chat ní social media mú ní mi ò ní account ẹni yìí mi ò kò ń ṣe friends mi ní social media mi ò èmi dẹ̀rẹ̀ tí wọ́n bá ti ń sọ pé mo ṣe nǹkan tí n bá ti ṣe nǹkan ẹ̀ máa ké ni kí ni yẹn wá dùn mí mú kàn tán bá bẹ̀rẹ̀ ọlọ́ba mo máa ké ni wà ní èmi kẹ ọjọ́ wo mo bẹ̀rẹ̀ mi ní irú ìwà báyìí mo wá sọ fọ́ọ̀rẹ́ mi yẹn pé ṣé onírú ìwà báyìí lọ́wọ́ mi rí gbogbo inú mi ni mo máa ń sọ fún ẹ bọ̀ mo rí pé mi ò ní lọ́ọ̀kì ọ̀rẹ́ gbogbo nǹkan tí mo kàn mọ̀ yẹn pé mi ò ní lọ́ọ̀kì ọ̀rẹ́ but later àṣírí wa padà tú wípé àwọn ọ̀rẹ́ ẹni yẹn tí wọ́n ń bá ìyàwó ẹ̀ sùn náà padà sọ fún pé nǹkan táwọn ń ṣe nìyẹn pé lágbájá báyìí náà òun náà ti ṣe kinní kan tàmẹ̀dù báyìí náà òun náà ti ṣe kinní kan so àṣírí yẹn wá padà tú tí gbogbo ayé wá rí i pé kò ń ṣe mí gbogbo ẹ̀yin aráalé ẹ ṣé gbogbo ẹ̀yin Badagry ẹ má bínú pé mi lè sọ èdè yẹn lọ títí o ẹ ṣé fún ìfẹ́ tí ẹ ní sí wa o mo tún fẹ́ fẹ́ àsìkò yìí sọ wípé ẹ má gbàgbé wípé mo ṣẹ̀ṣẹ̀ dé láti location ní o Ìyá Màgbọ́n ni title iṣẹ́ tí mo lọ ṣe tó bá ti jáde sí YouTube kẹ́ lọ bá wa wò. Ìyá Màgbọ́n ẹ ṣeun gan